Africa Content TV. Ibi tó bá tún kù sí nígbà ẹ̀ tún sọ. Ibi tó bá tún kù sí nígbà ẹ̀ tún sọ. Máa fi mo pẹ́pẹ́pẹ́pẹ́, mo tún gbà wó bọ̀. Mo bá wò délé o. Ibi tó bá tún kù sí nígbà ẹ̀ tún sọ. Ibi tó bá tún kù sí nígbà ẹ̀ tún sọ. Ẹ̀gbọ́n ibi tó bá tún kù sí nígbà ẹ̀ tún sọ. Ibi tó bá tún kù sí nígbà ẹ̀ tún sọ. Ọmọ ibi tó bá tún kù sí nígbà ẹ̀ tún sọ. Máa fi mo pẹ́pẹ́pẹ́. Mo tún bá wó bọ̀. Mo bá wò délé o. Ibi tó bá tún kù sí nígbà ẹ̀ tún sọ. Táyé wá dàbí sábà. Ìyàjọ́ sí ló bá yìí. She
Praise Allah. Bí ọ̀sùn báyé máa ń yí. Bí bàbá yí. Báyìí ẹ̀ṣọ́ mi, ẹ̀rẹ̀dá mi má jẹ́ nkú jẹ̀ńlá. Ìdùnnàrè má jẹ́ nkú jẹ̀ńlá. Dákú má jẹ́ tẹ́kì ìbẹ̀ má dọ̀tún lójú ayé. Because àìmọye èèyàn sáni wọ́n ti gbìyànjú káwọn gbọ́n nílá. Àìmọye olórin náà ti gbìyànjú káwọn gbọ́n nílá. Ọ̀fìyà wọn máa ń bàdá mi bí Késárì sínú ìwé Báíbùlù. Ènìyàn ṣe ẹranko ayé àtijọ́. Ṣẹ́gun ní káwá dé yìí, ẹ wọ́n èèmọ̀ ń ṣe náà. Ẹ máa bí èmi tá a dé yìí, èmi ní kẹ́ náwó sí, má náwó sí lẹ́nu ọdún tuntun, èmi ní kẹ́ náwó sí. Àmọ́ sábò ti wù kó. Kọ́ọ̀sì bó ti. Ìmọ̀ ìsùn tó ti wù kó rí o. Inú ọ̀pẹ ń orí máa ní wọ́n ti ṣe ẹ̀sọ́ ẹ̀. Ayé mo wáyé o. No. Táyé Ìlọrin wá fi gbé bẹ̀rẹ̀ kẹsọ. Àwọn sábò ti wù kó rí. Kọ́ọ̀sì bó ti wù kó rí. Ààrẹ bó ti wù kó rí o. Inú ọ̀pẹ kún onímọ̀rìwó ti ṣe ẹ̀sọ́ ẹ̀. Ayé mo wá yìí o. Ṣé ẹgbẹ́ ti dalẹ̀? Ẹni ọ̀rẹ́ bá dà ó má má dà. Àwùwà ọmọkùnrin bá sì yá. Because mi ò gbé kí bẹ́ẹ̀ni kan kó má dá. Èrò tí kálù kúrò ní kó jẹ́ tiwọn. Ọmọ àṣìlẹ̀ yìí o. Ìkìlọ̀ pàtàkì lè fà ọ̀tọ̀ ẹ̀wẹ̀. Ẹ jẹ́ ká máa ṣe alẹ́ sọ̀rọ̀ fún ọ̀rẹ́ o. Ọmọ ọ̀rẹ́ nìkan ló sọ pé táyé tó bá ti rí mi. Ọmọ àwọn gbẹ̀mí mọ́ra. Ṣùgbọ́n tí bá sí mbẹ̀. Ìyẹn ni màmá ṣe wá òní pé kí n ra ṣe kí lè sọ̀rọ̀ fún ọ̀rẹ́ o. Ọ̀rẹ́ pànìyàn ọ̀rẹ́. Ọ̀rẹ́ bá pọ̀ ju ikú lè yan wa o. Ọ̀rẹ́ tí ó pa mí. Ẹtì Ìbàdàn bàbá mi tún ní ọ̀rẹ́ ni ló bá ní bìmọ̀ràn là. Gẹ́gẹ́ bí. Ó yá débi sí ọ̀rẹ́ ń bẹ nínú. Ọ̀tá ń bẹ nínú. Ṣùgbọ́n sá. Bàbá òkè ló dẹ̀ tún wo èèyàn bí. Lèmi bá fi hù mọ́, èmi náà fi hù gan tèmi sísìsì. Mo lè ní pàdé kan tó fẹ́ràn. Tó bá ti délé mi yá fẹ́ máa. Àmì tó délé mi kó fẹ́ máa sọ̀rọ̀ ẹnìkan. Táyé kí á mọ́ sá. Ọmọ kò ní dúró wò tán. Báwo yá lóhùn péré? Bébé, bébé, ẹ má débi o. A máa pè yín. Kẹ́ni má máa yín o. Ẹ̀yin ọ̀pá yẹn jẹ. Ẹ̀yin lè dágbórí. A ò fẹ́ yín. Ọmọ kó wá ń sìn o. Àti wọn. Ọmọ yóò ká mi. Ọmọ láti lọ. Ọmọ láti lọ. Ọmọ láti lọ. Yóò ká mi. Ọmọ láti lọ. Àìjọ lóbi. Bóyá ojú ẹ̀ tó lè yẹ. Ojú ẹ̀ tó lè yẹ. Ojú ẹ̀ tó lè yẹ. Ìyá ló máa bá bẹ̀ o. Ló má dá òde lọ. Wọ́n lé wọ́n lé bá. Tó bá tún dẹ́mọ́ 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 ìyá ni. Tó bá dẹ́mọ́ 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 ìyá ni. Wọ́n lé wọ́n lé bá. Wọ́n lé wọ́n lé bá. Wọ́n lé wọ́n lé bá. Tó bá tún dẹ́mọ́ 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 ìyá ni. Tó bá dẹ́mọ́ 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 ìyá ni. Ẹ ti Ìbàdàn, ó tójú mi rí màá sọ. Fada, ó tójú mi rí màá sọ. Táyé, ó tójú mi rí màá sọ. Ó tójú mi rí màá sọ. Ayé yìí o.
láfún mi lówó lọ́dọ̀ tí mo níbi òfòrò òdààmú òdẹ̀ní lákòóbá nígbàdàn mo gbà tó bá ti ń bọ̀ bá mú kó tí ń bọ̀ òun pẹ̀lú pàtàkì kó wọ́n fi ṣẹ̀san oore tí yìí sì ṣe fún ẹ. ọmọ èmi ní kọ́rẹ́sì ọ̀kanlọ́mọ nìbàdàn wọ́n kó wọlé kọ́rẹ́sì ọ̀kanlọ́mọ nìbàdàn. ṣáà tí ayọ̀dọ̀ sí náà máa bẹ̀rẹ̀. ṣáà tí ayọ̀dọ̀ sí náà máa bẹ̀rẹ̀. ẹ̀jẹ̀ àwọn ṣeré fún mi. ṣé yìí nígbà yẹn àwọn ọmọ àgbàníṣẹ́ àwọn àgbà mọ́tò àti máa gbàgbé ìwé ètò. ṣé wàá rí bá a bá ṣe lé tán àríwúsù ìgbélé. ó wá yá sí àlùbáríkà wá béèrè. wọ́n ti ní wá gbọ́ àwọn bí kúlé. wọ́n ti ní wá gbọ́ wọ́n ti mọ̀ wá lélẹ́lẹ́. wọ́n ti mọ̀ wá ní ìsú ìṣàn. òkè pépé yín ẹ̀sùn wá borí wá ẹni àwọn ṣe lé fún yín. àwọn náà fún wa lówó ẹlẹ́yìn oníṣàn náà sì ń yá. àwọn kan dẹ̀ lẹ́ àwọn ọlọ́run wà ọlọ́run wà ń bẹ níbí ààrẹ gbogbo wọn ń bẹ níbí wọn ó ní ìwà náà sí ààrẹ tí ẹ fún wa lò. ìwúrẹ́ pẹ̀lú ẹ̀rọ ìgbòho ṣọ́fà gbígbà. ìbá ìṣe ẹ̀ṣọ́ tó wà máa ń wò ní lójú o. àjọ ìṣe náà ni àjọ wà náà ni àjọ wọṣọ náà ni àjọ lẹ́rìí náà ni wọ́n jọ mọ̀ wà náà ni àjọ mọ̀yàn náà ni ẹ̀yẹ́ máa dẹ́rù bàbá yé wọ́n jọ mọ̀ náà ni o àjọ mọ̀yàn náà ni àjọ ìṣe náà ni èmi àti Saheed Shitz àjọ ìwọ̀ símọ́bẹ́rì nínú ẹ̀ àjọ ìṣe náà ni àjọ wọṣọ náà ni àjọ lẹ́sìn náà ni àjọ ìwọ̀ ewúrẹ́ kẹrin ẹ̀ ló ń ṣọ́gbà gbogbo ara. Iná fóònù ẹ̀ tó bá ti tàn, iná òkú ẹ̀ máa ṣe kí ni? Ó máa tàn lọ́dún 12
fóònù ẹ tó bá ti tọ́nà fóònù ẹ iná ayé ti tọ̀ lọ́dún ẹ paná stéèkì yẹn ó yá iná ayé máa tọ̀ lọ́dún ìtọ́nà fóònù ẹ ìwọ tó bá ti ní fóònù ẹ fáyà sá tọ́nà fóònù délé tọ́nà fóònù ẹ tọ́nà ilé ẹ̀dá ilẹ̀kùn ayọ̀ mi ti ṣí. Ọ̀rọ̀ ti ṣí ilẹ̀kùn ayọ̀. Ẹni tí wọ́n yà láṣẹ. Ọmọ ìbọn yà padà. Ẹ bá mi dúpẹ́. Ilẹ̀kùn ayọ̀ mi ti ṣí. Olówó àwọn mi ti ṣí ilẹ̀kùn ayọ̀. Ẹni tí wọ́n yà láṣẹ kó iṣẹ́. Ọmọ ìbọn yà padà. Olówó ilẹ̀kùn ayọ̀ ti ṣí. Ọ̀rọ̀ ti ṣí ilẹ̀kùn ayọ̀. Tó máa ṣe kí ni ló máa kọ ó di bíi tó kiri kan tó àwọn àlè tẹ̀lé bọ́sì àwọn àfẹ́ kíkan ṣe kéde wọ́n ti dé sí gbogbo wọn ti blé mo kọ̀ọ̀kan pé ìdè bẹ̀rẹ̀ àbí náà ló máa ṣe kéde sí ló máa wọ bẹ̀ láìsí dé bàtà wọn fún orí ara ẹ̀ láìsí ṣe kéde Ìbàdàn làwà irú kan báwo kì í ṣẹlẹ̀ báyìí ẹ jẹ́ kó pé wà á débẹ̀ káwọn náà máa ṣe tiwa fúnra wa.